Amẹ́ríkà làwà àṣàdọ́. Àfíjò ní Fújì ọmọ dáadáa tó ń kọrin Fújì nìbàdàn. Obìnrin ní ṣùgbọ́n orin Fújì ló ń kọrin. A kí gbogbo wa nílẹ̀ Yorùbá o. Òun gbọ́ wá síbí. Fàájì ló bá délé. Ìbàdàn ní Olúyọ̀lé ló ti wá. Èjìdé mú iná to point of correction. Mú iná to ọmọ dáadáa Èjìdé. A kí gbogbo ọmọ Yorùbá o. Èjìdé olórin o. Ọ̀rọ̀ Èjìdé bá mi lẹ́rù o. Èjìdé olórin o. Mú iná Èjìdé olórin o. Ọ̀rọ̀ Èjìdé bá mi lẹ́rù o. A kí gbogbo ọmọ Yorùbá o. Ẹ bá mi dárò màmá mi o. A kí gbogbo ọmọ Yorùbá. Dárò Adéjọkẹ́ mi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá wa sí títí dèní. Mùsùlùmí màmá ṣẹ̀fí ọmọ ogun. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe top up sí dátà yẹn. Ìyá gbogbo ní Ẹni tó bá ẹ jọ̀ọ́ mo lè ṣe rántí pé dátà yẹn ò lè tó. Ìyá gbogbo ní Ẹ bá ń ṣe sórí WhatsApp number yẹn 081028932. Ẹ bá ń ṣe dátà sí kí n tó wọnú ọ̀rọ̀. Èjìdé ẹ ṣe ọjọ́. Ẹ bá bínú o. Ọjọ́ tó bá kàn ẹ́ àwa náà àwọn òṣìṣẹ́ ààrẹ mi fi. Àṣẹ. Mo ṣe làbọ́rú mo ṣe làbọ́yè bọ́ ṣíṣẹ́. Mo ṣogbó atọ́ mo súre wòrìwò fún fọ́mọ Yorùbá. Ojú òní ti wà o. Ọba ọlá tó bọ̀ sùn jọlá oṣó olú ọlọ́mdá. Ìbànújẹ́ ò sí nínú ọ̀rọ̀ ọmọ Yorùbá. Ọkọ lórí adéjọ kẹ́kẹ́ oṣù tí o. Ìrọ̀rùn ló bá dé o. Bàbá adédì kẹ́ńbẹ́ ní. Mo kí Ọlọ́run. Ọlọ́run ọba tó dá wa sí ọba àánú ọba àfẹ́ ọba àṣọ ọba tó ṣe pé bó ṣe wù ló ṣe ń ṣọlẹ̀. Ọba tó dìídì lọ fi ta lọ́lọ́run pamọ́ nítorí ìka àwọn ẹ̀dá. Ètò Ọlọ́run ti parí lórí ta lọ́lọ́run. A kí ẹ̀yin àfáà nílọrin. Ẹ̀yin tẹ́ sọ pé ògo Ìlọrin yín a kí yín o. A kí gbogbo yín pátápátá gbogbo ọmọ Ìlọrin a kí yín. Ẹ kúṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run. A kí gbogbo yín àbí kí n pa ṣé ẹ̀ ń gbádùn láìfù yẹn ẹ̀yin tèmi àbí kí n filẹ̀. Bàbá oko là ń gbọ́ o. Wọ́n ń sọ experience travel wọn. Ọlọ́run jẹ́ káà náà ká sọ experience ayọ̀. Máa jábàlà funfun ọmọ mi rẹ́rìn ẹlẹ́gùsí o lọ́dọ̀ Àdùnní o. Ẹ̀yin àfáà ọbẹ̀ olóróró ni wọ́n. Ẹ̀yin àfáà wa nílọrin akíyín tí wọ́n ń kọ́ wa ní kéwú. Àdùnní ò rí ẹ̀ kò ní burú ó kú ìtọ́jú dáàdì mi. Àjíbùlù wọn bá gbogbo ọmọ tẹ́ bí aṣọ rí. Akẹ́yìn àfáà lọrin o. Oníkàbámọ̀ pẹ́ ṣèjọba. Kí ló dé tẹ wá ń pàrà kóòtù bí ẹni ń pàrà òyìnbó símúṣí báyìí kí ló ṣẹlẹ̀? Ẹ fi ta lọ́lọ́run sílẹ̀. Àtijọ́ tẹ̀ ti tì í mọ́lé kirigé ni. A ti sọ̀rọ̀ òyànjú fún yín ọ̀rọ̀ òyànjú mi la tún fẹ́ sọ yìí. Ẹ jẹ́ ká rántí ọ̀la. Mọ̀ọ́dá sídìí ìkàtúrí síta. Màmá wálé. Mama aláìtàn, mama aláhùn mi, mama lání gbogbo wọn pátá. Ẹ jẹ́ ká máa rántí ọ̀la o. Nítorí níbi tí ọ̀rọ̀ dé yìí, ó ti yẹ kẹ́ ẹ ti fi ta lọ́lọ́run síbẹ̀. Àwọn ẹbí ta lọ́lọ́run síbẹ̀. Àti ìka tí ẹ ń síbẹ̀. Àbí ìta lọ́lọ́run bẹ̀. Gbogbo ayé ló ti bẹ̀ yìí kí lẹ tún fẹ́ gbà. Ẹ má lọ́wọ́ agbára lórí ọmọ Yorùbá o. Ìgbà ọdún kan ni. Ẹ jẹ́ ká máa rántí ìgbà tó ṣe pé a máa nídìí ara wa. Ìgbà ọdún kan ni o Àyìndé Mátíù àtẹlẹpẹ o. Ìgbà ọdún kan ni. Àjíbùlù. Ìgbà ọdún kan ni o Àyìndé Mátíù àtẹlẹpẹ o. Ìgbà ọdún kan ni. Ìgbà ọdún kan ni. Ìfakọyín sọ́lá wa àtẹlẹpẹ o. Àṣàbí o Àṣàbí o. Ìgbà ọdún kan ni.
ẹ̀yin àfa Ìlọrin abẹ̀yìn ẹ fi ta lọ́lọ́run sílẹ̀ ẹ nídìí gbogbo ilé gbogbo ilẹ̀ white gbogbo ilẹ̀ ti kó òǹlù yẹn. àwọn ò ní problem o ta lọ́lọ́run tó pàwọ́ àti yín pọ̀ ní ẹ bá wa fi sílẹ̀. ọkọ olórí Bárakàtù Lábísí. kí ló ṣẹlẹ̀ gangan ẹ wà tọjọ́ tẹ́ ẹ ti mú ta lọ́lọ́run tẹ́ ẹ fi síbẹ̀ yẹn. ọkọ olórí Bárakàtù Lábísí mi Bárakàtù. ẹ dúró ní dúró pé October 5 yẹn ó fẹ́ pé tí October 5 bá pé ó máa lọ. ẹ̀yin tèmi ṣe ń gbádùn tó yẹn. ọkọ olórí Bárakàtù. Ọlọ́run ló sọ pé kí n ní freedom láyé mi. èmi ni mo bá wọn kó mọ táìkọyìn ìyèjì rẹ ó ṣojú Ajíbúlù ó ṣojú kábíyèsí Ọlọ́run. ẹ̀yin àfà àwọn èèyàn tún wá sí kóòtù lánàá ẹ tún sọ̀kò fún wọn wọ́n pò sí fídíò ẹ̀ kí ló ṣẹlẹ̀. ọmọ tó bí náà ọba bàbá ni ẹ ṣé bàbá oko bó tiẹ̀ máa wáṣẹ̀ fún àlàó lábẹ́kúta. gómìnà olúwa ó ń tọ́ kiri gbogbo ìlú. kí ló ṣẹlẹ̀ ẹ tún ń sọ̀kò fáwọn tó wá sí court ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe lánàá kò wà proper kò wà normal kò yẹ kó rí bẹ́ẹ̀ kí la gbé kí la jù kí la gbé fún wa kí la jù fún wa ẹ bá mi ṣe top àbí top up. àkàmọ́ ni kò náà lọ. àbíbí màmá àti tilẹ̀kùn mọ́ wọn o àfi kọ́kọ́rọ́ pamọ́. ẹ ò tẹ́ bá mi tọ́ọ̀pù WhatsApp àbí dátà ẹ̀ ẹ̀yin àfà eléyìí làró lé ànábì eléyìí làró lé ànábì ẹ ní Ìlọrin gangan ni ẹ̀sìn wà kí lẹ wá mú mọ yẹ ṣàánú. Ajíbúlù wọn kọrí sí káàtó. ẹ mọ̀ pé ẹgbẹ́ kọ́ mi ìgbà kọ́ lè small phone ni mo fi ń ṣe programu ó kàn wí kí n sọ̀rọ̀ bí ìṣẹ́jú méjì náà ni ẹ má pè é jù. nígbé kọ́ o ẹ wá ń sọ̀kò definitely ọmọ Yorùbá torí ẹ̀ bá pé tí làákàyè ẹ̀ ṣiṣẹ́ tí ò tí ì mú kún mẹ́kọ̀ọ́ tọ́pọ̀ ló tí ì dàrú ó gbọ́dọ̀ mọ̀ pé nǹkan kan wà nídìí ọ̀rọ̀ yẹn kì í ṣe ta lọ́lọ́hún ni wọ́n tó kì í ṣe pé ta lọ́lọ́hún bú wọn náà torí ẹ̀ mú ẹni ọmọ ọkọ Yorùbá torí ẹ̀ bá pé á wá mọ̀ pé ìsìláàmù Ìlọrin ó yàtọ̀ sí ìsìláàmù àwọn stéètì tó kù o nítorí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí la gbé kí lẹ jù ó yẹ kẹ́ ẹ ti fi ta lọ́lọ́hún sílẹ̀ náà ó ti fẹ́ mú yín ó bá yín lórúkọ jẹ́ orúkọ tẹ́ ti ń bí ìdìbò látà ìmọ̀ye ọdún ta lọ́lọ́hún sọ bákan sọ sẹ́gbà tó sọ bẹ́ẹ̀ ṣó ti ṣe láyé yín ṣé bọ́lọ̀ ló fún yín lórúkọ. Ọlọ́run ló mọlẹ̀ tó máa mú ẹ má rẹ̀ dá pín o. Bàbá oko ló tún sọ fún wa yìí o. Ó ti rọ kékeré lè ní nìyẹn Ajíbúlù. Oró kékeré lè ní nìyẹn. Oró kékeré lè ní nìyẹn. Èmi la rí àmọ́lá o. Ṣé a rí i pé àwọn àfáà ń sìn? Wọ́n ti ń join together. Àtàrí tó fi pọ̀rí máa pọ́pọ̀ wọ́n ń lọrin. Àtàrí tó bú bàbá ńlá kú wọ́n ń lọrin. Àtàrí tó sọ pé kábíyèsí Ìlọrin ò jẹ́ kankan nú ayé. Àwọn tó bú wọn lánàá wọ́n ti padà dọ̀rẹ́ lẹ́ni o. Ihun títa lọ́lọ́run ṣe kò ṣe báwọn tá à ń sọ yìí o. Kò ṣe tó wọn rárá bó ti wù kó mọ. Ó yẹ wá wò. Ta
ta lọ́lọ́run kò mọ ti fún tẹ̀dọ̀ Islam yìí o àwọn tó ń wá mọ ti fún tẹ̀dọ̀ tí wọ́n ń tẹ̀ sí lójú láì mọ iye ọdún wọ́n blackmail yín wọ́n gbé ìkòkò yín sórí íńtánẹ́ẹ̀tì báyìí tí wọ́n sọ pé ẹ lọ bẹ́ẹ̀ nìkan tí wọ́n ní ẹ lọ bá obìnrin kan ẹ lọ bá ṣàṣepọ̀ lọ́tẹ̀ẹ̀lì ẹ lọ bá ṣe pẹ́ wọ́n dì fẹ́ ìwọ̀n ayé yín wọ́n bà ayé yín jẹ́ last kò sí nǹkan tẹ́ ẹ ṣe fẹ́ ni tá à ń sọ yìí ẹ tún padà ṣe kí ni ẹ̀dọ̀ rẹ ni kí lẹ wọ́n ń bára wa fà ẹni tí ò náwó lẹ́nu àǹfààní wà fún láti náwó lọ́la ẹni tí ò léèyàn lẹ́nu àǹfààní wà fún láti léèyàn lọ́la o ẹni tí ò náwó lẹ́nu àyípadà tálíkà dé atolówó ni kó múra nítorí pé kí ni tẹ́ ẹ bá sọ pé ẹ lágbára lẹ́nu lórí ìta lọ́lọ́run tẹ́ ẹ bá sọ pé ẹ jẹ́ nǹkan kan lórí ìta lọ́lọ́run ọlọ́run bá tí kì í lé ni kó tó mú ni àbọ̀ ń bọ̀ o. ó ti wá hàn pé ẹni tẹ́ ẹ lè dá mú òun lẹ̀ ń lè dí mọ́ ṣé ń gbádùn orin yẹn àbí kí n gbé kú o ṣé kí n gbé kú o tẹ́ bá ń gbádùn ẹ jẹ́ kí n mọ̀ ẹ tẹ yẹ́s. tí a bá sọ yí pé ta lọ́lọ́run ò jẹ́ nǹkan kan nú ayé ta lọ́lọ́run ò mọ̀yàn kò náwó kò nérò lẹ́yìn kò ní fíwáàsì kò ní fọ́lọ́wà. rísíkì àtò òkàrẹ̀ sóyè tí ó yéye ta ló sọ pé kò sówó owó wa. ẹ ṣe jàre olúwa bùkún mi wọn náà wọn ń gbádùn orin yẹn ẹ ṣe ayọ̀ God bless you ya ọlá alájà yẹ God bless all ẹ ṣe wọn náà wọn ń gbádùn láìfù wọn. ẹ̀yin tèmi ẹ̀yin àfa Ìlọrin ẹ jẹ́ ṣe mẹ̀dọ̀ àpadà sí tálíkà dáa ju tolówó lolówó ni kó ṣọ́ra o àwọn tálíkà ń ṣe àánú lè dìde sírìn àjò wa kọ́lá dé kówó dé kí gbogbo wúrù jìyà pa tó bá dé sọ́dọ̀ olówó tọ́lọ́ ń bá bẹ olówó wò àwọn ò sọ pé kí rírí ṣe yín kó bàjẹ́ o ìyí tẹ́ ẹ ti rí ṣe. Okay, Isa. Who know you ta leleyi? Be player. Isa pera nílẹ̀ kó dìde ṣínà. 081 ẹ ṣé. God bless you. Mo ń bọ̀ o. Babalabia. 081 September 1 tó bọ̀ lọ́nà 02 89 32 69 ọjọ́ kìíní oṣù ọdún tó ń bọ̀ lọ́nà owó. MTN ni 08102893269 ẹ bá mi ṣe top ẹ bá mi fi dátà sí. èní la rí àmọ́lá o nítorí pátá ẹ bá sọ pé ta lọ́lọ́run bú yín lẹ́nìí ó di fẹ́ẹ̀mù yín lẹ́nìí ẹ̀yin náà ẹ sì lè kó sọ́wọ́ ta lọ́lọ́run lọ́la tó máa mú pàṣẹ sílẹ̀ o ẹ̀yin ti mú ta lọ́lọ́run sọ́wọ́ lẹ́nìí ó lè mú yín sẹ́sẹ̀ lọ́la ìgbà tá a bá jàjà kan tẹ́ ẹ ní kò ní tán kí ló ṣẹlẹ̀ gangan gbogbo ayé ti bẹ̀ yìí kí lẹ tún fẹ́ gbà lẹ́yìn sọ́ọ̀rì téèyàn tó bá ti ṣe sọ́ọ̀rì kò sí nǹkan kan mọ́ ẹnìyẹn máa jù ú lẹ̀ ni ẹ̀dẹ̀ sọ pé ẹ ti fílẹ̀ ẹ ti ṣe gbá aláwọ̀ kan sọ̀rọ̀ sí wọ́n ń ṣe gbá ẹ̀ ní wáríwó ọjà tó bá yẹ pé lóòótọ́ lẹ fi tinútinú lẹ fẹ́ fi sílẹ̀ wọ́n ní wọ́n fẹ́ gba bẹ́ẹ̀lì ẹ̀ mo ti ẹ̀rọ àbá kan oníwájú bíi iwájú òkú kọ báyìí ṣàbàgọ báyìí níwájú ẹ̀ ó ní ẹ sáwá fílẹ̀ tán ni wọ́n fílẹ̀ tán ó yóò mọ̀ wálé yóò mọ̀ tiléwá mọ̀ jẹ́jọ́ ni mo wò ó títí báyìí ìpè sóhun ti rí i pé bóun ṣe ń ba lọ òun náà lè kó sọ́wọ́ ṣá nítorí pé gbogbo ẹ̀dá tó bá wà lálàáfíà tàbí ó wà nípò kan kó máa rántí pé tọ́lọ́run bá dé sóhun lọ́la ńkọ́ nítorí pé ọbẹ̀ ètò lọ́lọ́run kí ló kọ́lọ́ pẹ̀lẹ́ nìkan òkèwu kí ló kọ́lọ́ pẹ̀lẹ́ nìkan òṣè Islam kí ló kọ́lọ́ pẹ̀lẹ́ nìkan òṣèṣì ẹni tó bá fẹ́ kẹ́ẹ̀kẹ́ ìhun tó bá dání wáyé ọkàn ni ẹ̀yin ń wojú ọkàn lọ́lọ́run mi ń wò ṣé ká kú sí mọ́ṣáláṣí ni àti dání tó kírun tọ́lọ́hún ò tiẹ̀ wo sáìdì ẹ̀ rárá tọ́lọ́hún ò ránṣẹ́ ẹlòmíì wà kò gbọ̀nà mọ́ṣáláṣí kò gba ṣọ́ọ̀ṣì kò gbọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe ó kàn wà bọ̀ àníyàn ẹ̀ dáa
dáadáa wo la fẹ́ rí lára èyí tẹ́ sọ pé ẹ gbé èsì dání tí wọ́n bá ṣẹ̀ wá God bless you. ẹ ṣe God bless you. ojú òní tì tá a bá torí pé ta lọ́lọ́run ṣe nǹkan kan lẹ́nìí ẹ jẹ́ ká fi ṣírò ara wa táwọn ò bá ní bọ́ sọ́wọ́ lẹ́nìí sáwọn ọmọ wa wọ́n ní ọba kọ́rọ́ wọnú àdó kò lè mọ ọmọ ẹ̀ wọ̀ àmọ́ pátijọ́ ni ọmọ la kọ́kọ́ máa fi sí káwa gan tó bá dò lọ àmọ́ ṣẹ́tàwa bá tán àwọn ọmọ máa ṣẹ́kù àrọ́mọdọ́mọ máa ṣẹ́kù ihun tẹ́ ẹ ṣe yìí ó ti wà nínú ìsìn Yorùbá títí láéláé. God bless you ọlá olómọlá àbí ọlọ́mọlá ọláṣá ọlọ́mọlá ẹ ṣé God bless you wọ́n ti bá mi tọ́ọ̀pù ẹ̀ ṣé gan. tá a bá ń ro èní ẹ jẹ́ ká máa ro ọ̀la tí lè fẹ́ mọ́kọ́ o nítorí pé tá a bá ń sọ pé eléyìí ṣe léyìí àmúṣọwọ́ tòun ṣe léyìí àmúṣọwọ́ níbo la mọ̀ táwọn ọmọ tiwa gan máa dé. ara wa báyìí òun lóore wà ara wa báyìí òun làánú wà ara wa báyìí òun ìfọ̀kànbalẹ̀ wà láàrin ara wa. kò sẹ́ni tó dépò kan láyé tó sọ pé ọba mi ló sọ̀kalẹ̀ ló wá gbé òun sípò yẹn èèyàn ló máa rán sí wa. ẹ tí ìmẹ́ni tí ọba adániwáyé fẹ́ rán sáwọn ọmọ yín lọ́la ẹ tí mọ̀ wá gbé kiri ẹja aláwo kádòsó gangan ni ọmọ ẹgbàá mọ́ni ṣàbí ajíbódù bí n bá rí wọn lẹ́nu ìwúyà ọkàn mi máa ń balẹ̀ o wọ́n máa ń pọ́n mi lé owó yín ti tó jẹ. ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run láàrin ara wa. àwọn ọmọ ọkọ Yorùbá tún tẹ̀lé ta lọ́lọ́run wá lánàá ẹ̀ tún sọ wọ́n lóko. inú ẹ̀sìn tó wà nílẹ̀ Yorùbá èwo la wá rí píìsì nínú ẹ̀sìn. àwọn yẹn tún fà jùlọ kàn ní wọ́n ń jẹ́ kóyé pé ẹ̀sìn àlàáfíà làwọn gbé dání ẹ̀dẹ̀ sọ fún wa pé peace of religion Islam. èwo wá ní ìjọmọlúàbí humanity èwo ló jẹyọ ń bẹ̀ lánàá. ẹ má torí ìkórìíra àrùn Yorùbá ẹ má torí pé kórìíra ọmọ aládé ẹ má fi kórìíra sọ̀rọ̀ yìí ẹ rí wa nírí pé ọba adániwáyé ló dá gbogbo wa a lè má jẹ́ràn kan náà ẹ̀yin lè jẹ́ràn Fúlàní káwa jẹ́ràn Yorùbá kí nà Haúsá wà kí Tápà wà tí bẹ́rìbẹ́rì wà ìgbà Nàìjíríà ti kó wa kàn yẹn kò yẹ ká máa bínú ara wa. owó ṣíbà ló ná. ó ti yé kò yẹ ká máa bínú ara wa. ẹ fi ta lọ́lọ́run sílẹ̀. ẹ fi ta lọ́lọ́run sílẹ̀. ẹ mójú kó ònú àṣìṣe ẹ̀ kẹ́yìn náà balẹ̀ rọ́nà lọ. ẹ mójú kó ònú àṣìṣe ẹ̀. ìgbà tí àná kan táwa ń lọ sí skul tá a wà ní primary school wọ́n á ní bàbá wa tí ń bẹ ní ọ̀run a bọ̀wọ̀ fún orúkọ rẹ̀ tí ìjọba rẹ̀ jẹ́ ìfẹ́ tirẹ̀ ní ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ń ṣẹ̀ wá má fọ̀ wá sínú ìdánwò gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba ní tiẹ̀ agbára ní tiẹ̀ ògo ní tiẹ̀ títí láéláé àmì ẹ foríjì ẹ mójú kú o ẹ mọ̀ pé tẹ́ ẹ bá foríjì tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní ránró kò ní dáa ẹ má joyè bàbá lómùsàn ọmọlẹ́yìn kan. ìlú London ló gbé Amẹ́ríkà ló wà ní sẹ́yìn àjọpàdé ní Dublin rí ó ń folókè lọ́mọ yẹn. for example àfáà kan wá sí ọ̀dọ̀ ẹ̀ ó wá sí orí kiri mi láàárọ̀ yìí Ọlọ́run fẹ́ mọ̀ mí mo náà lè mọ̀ mí o mo nítorí lọ́dọ̀ ti tèmi sí tó ń jẹ́ àfáà èmi ń sá fún wọn ni nítorí pé àfáà ń sìn wọ́n ti di kidnapper ẹ lè mọ̀ mí ẹ lè mọ̀ bí tí mò ń gbé ẹ fi mí sílẹ̀ pẹ̀lú ọba adániwáyé èèyàn ò bá sọ pé òun làkọ́ bí Ọlọ́run kéèyàn máa mọ̀ mí mi tí ẹ fẹ́ mọ ohun tó ń jẹ́ mi ìfẹ́ mẹni tó wà ní Islam ó ti yé mi ìfẹ́ mọ̀ yìí
àfẹ́ni tó bá ṣe nọ́mà tó fi humanity tó fi ṣe ẹ̀sìn ẹ̀ tó nífẹ̀ẹ́ ọmọlàkejì nítorí gbogbo ọ̀nà lẹ fi ń dẹdẹ Ifákànyìn Sọ́lá Òṣùnìkẹ́ ìgbìyànjú tó wá sórí kìnìún tó ní sàlámà lẹ́kùn mọ́ dẹ̀dá lóhùn òun fẹ́ mọ̀ mí I want to know you more mo wá dá lóhùn pé for what mo ní kó ṣe voice note tó wá ṣe voice note ó ní kí n má bínú òun kàn fẹ́ mọ̀ mí náà ni pé ọmọ ìyá ni wálé nínú Islam ó lébi òkú sọmọ ìyá ẹ̀ rárá ohun tó ń jà fún mi ní ọkọ̀ fẹ́ báyìí ṣe láyé mi nítorí ìwà àtiṣe tó ń ṣẹlẹ̀ yìí ẹ tó sá fún ẹrù yín tó bá o ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀dẹ̀ tẹ́ ẹ̀ mú talẹ̀ lọ́hùn ẹrù yín tó bá o 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 ẹ̀yin tẹ́ clean up talẹ̀ lọ́hùn ẹrù yín tó bá o ẹ̀yin tẹ́ tẹ trap fúnlẹ̀ fún ta lọ́lọ́hún ẹ̀rù yín tó bá o wọ́n fẹ́ mú Ifákànyìn Sọ́lá ẹ̀rù yín tó bá o kí ni business èmi àti bẹ́ẹ̀ máa wá sórí díẹ̀ mi tó máa sọ pé I want to know you more for what reason kí lájọ fẹ́ papọ̀ kí lájọ ń fà mi ìfẹ́ mọ́ anybody nínú Islam bọ̀ mo fẹ́ mọ̀yàn nínú ìṣẹ̀ṣe la gbà ìṣẹ̀ṣe la gbà ẹ ti bú mi ẹlẹ́lẹ́bọ ni mí mo gbà gbogbo wa la jọ ń ṣẹbọ ẹ fi mí sílẹ̀ pẹ̀lú ọba tó dá mi ẹ fi mí sílẹ̀ pẹ̀lú ẹbọ tí mò ń ṣe àdàbí tẹ́yìn náà ò bá ṣẹbọ. bàbá oko ẹ ṣe ẹ bá mi sẹ́ndì fídíò yìí sí bàbá oko gbogbo wọn náà wò kàdó oṣù ìgbàlàwà àdéhùn ẹ ṣeun títí ni yóò máa ṣàpọ́nlé títí ni yóò máa ṣàpọ́nlé. àwọn òbọmọ Ìbàdàn ta lọ́lọ́hún wà á dé láyọ̀ ẹ̀yin àfáà ẹ fi ta lọ́lọ́hún sílẹ̀ o kò sí nǹkan tẹ fẹ́ gbà nídìí pé kó wà ń bẹ̀ kẹ́ẹ̀dì ẹ ti gbọ́ tọ́ba ẹ pé lóòótọ́ ẹ̀ ń sin náà nítorí ìtọ́lọ́hún tàbí ọmọ sàlàsálà tí ẹ bá fẹ́ kí wọ́n sọ ẹ̀sìn yín lẹ́nu kọjá bẹ́ẹ̀ ṣe fẹ́ ebi ò dẹ̀ fẹ́ káwọn àfáà máa private chat mi mọ́ mi nídìí anybody ẹni tí ó bá ti rí mẹ́sẹ̀gì mi pé mo fẹ́ kókó bá mi sọ̀rọ̀ kó má bá mi kò sí àpótẹ́mi àti yín papọ̀ ẹ fẹ́ mi àti rán mi sílẹ̀ ìran mi is not Islam it's not Islam it's not Islam ìran mi ẹ fi rán mi sílẹ̀ Yorùbá ni mí Yorùbá nìran mi ẹ fẹ́ mi àti rán mi sílẹ̀ tó bá jẹ́ yìí ti dáhùn ẹ ti màlùjọ́ náà tá à ń lọ ẹ fi wá sílẹ̀ ẹbí bá mi sọ̀rọ̀ láàárọ̀ ó yá ìgbà tó wù rí múra mi pé ẹlẹ́yà ni mi ó ní tó bá dání wáyé fi ṣe bàbá ńlá kú ẹnìkan kọ́ ló ká mi lẹ́hà o ẹ̀yin dẹ̀kọ́ lẹ́ra jẹ̀lì báàgù fún mi. I can keep myself. inú ọmọ bí àwọn àfáà tó bá wo program náà bá bí wọn gan. ìyá kan sí pọ̀ mí lélẹ̀ ẹnu yà mí aláwo. ìyá kan sí pọ̀ mí lélẹ̀ aláwo ojú ti mi. ojú òní ti wà àní mo tún lérò ní kóòtù lánàá wàyí ní júdà náà ràmúni gáàlì búdà wàyí ní júdà náà lórí kíni ṣé torí ta lọ lọ́wọ́ ẹ̀yọ̀ kan ṣoṣo lọ́wọ́ mistake yìí rògbòrògbò ẹ bẹ̀rù Ọlọ́run takùlá àsìmọ̀kúta takùlá akọ̀tìkọ̀tì. ṣé rí àfi bíi pé nǹkan kan dé ni mo ṣe ń gbọ́ wàyí ní júdà náà láàmúni gáàlì búnà wàyí ní júdà náà láàmúni gáàlì búnà wàyí ní mo ní ẹ dúró kí ló ṣẹlẹ̀ ṣókú dé ni nítorí ta lọ́lọ́run
ìgbàgbọ́ yìí ò tiẹ̀ wá sí fún yín pé bọ́ba adániwáyé ṣe dá yín ló dátọ̀ lọ́lọ́run. ìgbàgbọ́ yìí ò wá sí fún yín pé bí wọ́n ṣe bí ta lọ́lọ́run sáyé náà bí ẹ̀yin náà. ìgbàgbọ́ yìí ò wá sí fún yín pé ẹ̀yin àti àwọn ìyá ta lọ́lọ́run ẹbí ta lọ́lọ́run ẹ̀sìn kan náà lẹ́jọ́ ń ṣe. ìgbàgbọ́ yìí ò wá sí fún yín pé bá a ṣe bẹ̀rù la bí ọmọ. ìgbàgbọ́ yìí ò wá sí fún yín pé ọbẹ̀ ètò lọ́lọ́run bó ṣe ń kálukú ló tètò ayé ẹ̀ bó ṣe wo Olódùmarè ló tètò ayé kálukú. èébú tó ti bú èmi láyé yìí kò kéré rárá. wọ́n ti bú mi àìmọye èébú òso. ó ti dàbí sẹ́yìn tẹ́gùn fi sọ àwọn ò ráyè. èmi kò fẹ́ fi yé wọn ni pé èmi ò ń ṣolòṣì nínú ẹ̀hà àánú lé àwa bá. ìgbà táyì tí ì jẹ́ nǹkan kan tọ́lọ́dúnmáre ò tiẹ̀ tí sọ pé báyìí láyé wá ṣe fẹ́ rí òun láti hẹ́hà yìí. ó dẹ̀ ní ohun tọ́lọ́dúnmáre gbà láyè tó gbà lérò tó ní ifá kan ìsọ́lá ọ̀ṣun níkẹ́ orúkọ yẹn ìfẹ́ máa gbọ́ èmi á dẹ̀ máa tẹ̀ mọ́ra mi lára torí orúkọ táyé mi gbọ́ tó ní tiwọ̀n sí mi tára tù mí ni yorùbá ni mí yorùbá nìran mi àwọn haúsá náà ní tiwọn wọn lórúkọ ṣẹ̀dálẹ̀ wọn yíbò ní yorùbá yìí nìkan lẹ wá síkulé bí ẹ bá ti wà nínú islam báyìí kò gbọdọ̀ ní nǹkan ṣe pẹ̀lú ẹbí ẹ lọ tú dànù lọ́dọ̀ tèmi ẹ lọ tú dànù mo lọ́ọ̀fù ìran mi bíi I love my tribe mo lọ́ọ̀fù ìran mi gan gidi gẹ́gẹ́ bí Muhammad ṣe lọ́ọ̀fù ìran yìí èmi lọ́ọ̀fù ìran mi o mi ìdẹ̀fù ìran mi ṣeré. ọba mẹ́wàá igba mẹ́wàá Sẹ́ríkì gómà o. Sámánì gómà o ọba mẹ́wàá ẹgbà mẹ́wàá ló ní ilé ayé. ó ní ìlú Amẹ́ríkà Mọ́súrà tó ilẹ̀ ò Sẹ́ríkì ó bówó lé. ìgbékọ̀ ó bá fanlé ní ó ìgbékọ̀ bó lé. ẹ lè pè mí padà láfta program ní ìgbékọ̀ àbí fóònù ẹ wà ń bẹ̀ mi lè gbé kọ́ for now ẹ ti gbọ́ fóònù kan iṣẹ́ tí mo mú wá sí ṣọ́ọ̀bù lélẹ́yìí ẹ ti gbọ́ mi lè gbé kọ́. amúkáwí kan sọ pé nú bí òun pé yahoo ó jẹ́lẹ̀ hà ojúgbà òun tì pé yahoo jẹ́lẹ̀ hà kí wọ́n tèmi láìfù ìpín tí yẹ pín nínú ayé kọ́ lèmi pín generation tá à ń bá lọ 5G ni èmi ò mọ̀ bóyá 2G bóyá 1G bóyá 0G nìyẹn ti ṣe ẹ̀ka mi mọ̀ so ẹ má fèmi kọ̀m̀pìà ẹ fi èmi sílẹ̀ pẹ̀lú ọba adániwáyé ọba àánú ọba ètò tètò ẹ ti parí lórí Àṣàbí Àdé Ìfakọ̀ìsọ́lá ṣé tá a bá ti wá gbẹ̀sì yẹn tálẹ̀ǹtì wa kó bẹ́sì lọ kó parẹ́ mọ́lẹ̀ láéláé kò jọ. àná kan ara grandma ẹ ká sọ ma àárín ìdánmọ́ mi ẹ ṣe mà mo gbọ́ mo àwọn kan bí kò mọ̀ mí bẹ̀ yẹn náà mo yẹ pé ẹlẹ́ ẹ̀rà mà ẹ ṣe mà adúpẹ́ mà ṣé gbà tí mo ti gbẹ̀sìn Islam yẹn kí n máa kóyàn ràn mí kéré ìgbà tí ẹ̀jẹ̀ Islam tó bá lé mi ọ̀dẹ̀dẹ̀ mò ń padà bọ̀ Ọlọ́run má gba Láṣàbí lọ́wọ́ gbogbo yín o. máa jẹ́ kí o máa jẹ́ kí o máa jẹ́ kí o ta ló bá mi rọ́kọ̀ Mọ̀nsúrà nínú jẹ́ ta ló bá mi rọ́kọ̀ Mọ̀nsúrà o ta ló bá mi rọ́kọ̀ Mọ̀nsúrà. mo dúpẹ́ pé mo ní freedom nínú ayé mi. Mọ̀nsúrà tó kẹ́ fi sílé. Ìfakọ̀ìsọ́lá tó ń fún àwọn alákatakítí ní edic ìkan ní kí ló dé tẹ́mi ò máa protect tí mo máa protect Islam kí n máa protect ẹ̀ máa protect Islam máa fi ran tèmi sílẹ̀ Islam ẹ̀sìn Lárúbáwá tó ń gbé wá sílẹ̀ Yorùbá fún wọn bí ni àwọn tó ní nǹkan wọn ti protect wọn wọ́n dẹ̀ ti rí ọlá ń bẹ̀
ọdọọdún là ń kówó lọ bá wọn kí wọ́n tẹ̀mítẹ̀mí náà gbé tiwa lárugẹ odò Ọ̀ṣun wa ẹ jẹ́ káwa náà máa lọ ṣe nǹkan bẹ̀ lọ́dọọdún Òkè Olúmọ wà ń bẹ̀ ó dúró digbí ó ń gbẹlẹ̀ gbà Ìkìjà ló wà ẹ jẹ́ káwa náà máa gbé nǹkan tiwa lárugẹ káyọ̀ lè wà ń bẹ̀ kídùnú lè wà ń bẹ̀ fún wa àwọn òsínú ẹni tẹ́ máa ṣe wáàsí fún torí àná kan ti sọ pé ìran wa wọn ò kì í jí wọn yìí jí kò wọn ẹ ti ríran Yorùbá kan wà jobless rìn ìran tó ṣe pé àwa gbọ́ tiẹ̀ dára wa mọ̀ lánàá kan so orí wa ti pé báyìí bèbí ti ṣẹ́jú o. ẹ raṣọ lọ́dọ̀ Fákànyìn Sọ́lá o ẹ ra bàtà lọ́dọ̀ Fákànyìn Sọ́lá ẹ má bínú mo fẹ́ yọ bàtà ní. ẹ ra bàtà lọ́dọ̀ Fákànyìn Sọ́lá ṣẹ́rí pẹ́ṣẹ́ tó ta lẹ́nu ni àwọn ń pariwo ariwo kọ́ ni mísíkì o. ó pọ̀ international eléyìí o. ẹ ó dà fún o iṣẹ́ tó ta pọ̀ ńlẹ̀ o. àná àwọn fáàmù lóríṣiríṣi iṣẹ́ ti rí iṣẹ́ tó ta ni ẹ ti rí wọn ó wọn o iṣẹ́ tó ta ni. ẹ ti rí wọn àwọn iṣẹ́ tó ta ni ẹ ti rí gbogbo ẹ̀. àwọn oṣooṣì ẹ má sọ pé bí ló ń pa wá àwọn èèyàn tó yẹ ká ẹ máa fún lówó pọ̀ ní ìsìláàmù rẹpẹtẹ ẹ wá lọ dáwọ́ jọ fẹ́ nìkan àwọn ọmọ yìí ti bọ́ tàbí bà tán nínú àwọn òdùnsí kò kan yé o lọ́kì yọ lọ́sùn ló ṣáì Ọlọ́run ló sọ pé òun máa ti ibi tó lọ yẹn dé tó máa fi lọ sáàjì. ẹ bá fi ta lọ́lọ́run sílẹ̀ o ẹ̀yin ògo lọ́rí ẹ bá fi ta lọ́lọ́run sílẹ̀ ẹ bá fi ta lọ́lọ́run sílẹ̀ ẹ ti gbọ́ free ta lọ́lọ́run náà ẹ bá fi sílẹ̀. lẹ́sẹ̀ fi pa kúrò ojú ọ̀nà o. èrò tó rí ní ojàsí ẹgbìmọ̀ sóra kan bẹ́ẹ̀. Abdulkan ti dé o Abdulkan ti dé àgbà wa o Abudu ti dé àwọn Abudu ẹlẹ́pẹ̀ ti dé o àwọn Abudu ti dé o Abudu ẹni àtàwọn tá a ti ń pè yàn àti Abudu wọlé báyìí ó gbọ́ pèdé ni kò lè tán lára yín ó dà ń pẹ́ ẹ̀kọ́ kìíní ẹ̀ mọ́ ẹ̀sìn yín ni ẹ̀kọ́ ọmọ ni gbogbo èlò ń kọ́mẹ̀ntì lá ẹ̀dùnú ṣáà ìnváìtì Àbùdù ń bí ni ìnváìtì Àbùdù ń bí eléyìí sì péèjì yìí sì péèjì ìran Yorùbá ni tọmọ Yorùbá lélẹ́yìí kì í ṣe péèjì Àbùdù Àbùdù dé ó kẹ́pẹ̀lẹ́ aláìníṣẹ́ ni wọ́n. àná kan gbà tí ọba Dáríwáyé sọ pé Ifákànyìnsọ́lá lọ bojú yìí afẹ́fẹ́ pamọ́ nítorí nǹkan kan àwọn èèyàn náà lẹ́ni mímì ìfẹ́ ṣiṣẹ́ ni mo ló dáa mo náà ẹ̀ máa fi tèmi bẹ lọ́hùn ní tó bá máa yá Ọlọ́run dẹ̀ fi síbẹ̀ àwọn kiri ọjà rì pẹ̀lú àwọn ọmọ mi mo jẹ ìyà àánú ló lé wa bá ìyẹ́ ń yẹ́ 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 kágbéyàwó kádẹ sọ yìgì o kò sí ohun tá a fẹ́ ṣe láyé máa búyàn náà ni kí wàá ní mi ń kú dúró fọba tó ní mí kí n pílìsì ẹ̀ẹ́dẹ́gà mi ìṣẹ̀dá mi kí n pílìsì ẹ̀ ní ìrọ̀rùn tó bá dá mi wáyé fún mi
kájọ sílé bí arọ kéṣe ẹ̀fẹ̀ kó go obìnrin búyọ àti mọ̀yìn. bá a wà lórí íńtánẹ́ẹ̀tì tó bá jẹ́ ti tẹ̀sìn láṣọ tá a bá kéwú àyẹ́ní àmọ́ kéwú ké. tá a bá wà lórí íńtánẹ́ẹ̀tì tá a bá ń polówó ọjà tá à ń jó tá à ń display ẹ̀ní òótọ́ súnà. kò sí ohun tóbìnrin ṣe lójú ọ̀nà ẹ̀sìn ẹ̀ní òótọ́ súnà ni. kí ló wá dé tẹ́mi ò gbà fọba tó ní mí tí mi ìgbà fáànù tọ́lọ́wọ́n bá fi dá mi tí mi ìgbà fún ọba torí pé ọlọ́run ọba olódùmarè ló ṣe ẹ̀dá ti tèmi kì í ṣàfà kì í ṣe pásítọ̀ ọlọ́run ló dẹ̀ fi mí mọ̀ nù ọlọ́run ló fèmí mọ̀ lọ́wọ́ èmi ò sínú ẹni tí yóò kájọ sílé o. alájà àjọkẹ́ ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé mo dúpẹ́ ọmọ bọ́lájí àṣàbí àjè àṣàbí tó ń ṣàdọ́là káwọn ọ̀tá ẹ̀ máa ṣòkúta. ó dàgbà sóko ọmọ kan international ọmọ kan ogbó kìrá kìrá kìrá. ọmọ oko làwa kìrá kìrá ogbó kìrá 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 Ṣẹ̀fíù àbí ìsoko àtọ̀ lóko ọpẹ́ lóko ó dàgbà sóko ó ti pẹ́ lóko ogbó kìrá kìrá kìrá. àtàwọn báàgì náà ò lóríṣiríṣi àwọn báàgì ṣáìdì bíbà náà wà ẹ ti rí kẹ́ patronus wa eléyìí ò ṣe báàgì rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ àwọn original leather original báàgì là ń tà ọ́ à ń ta búrà à ń ta gbogbo ẹ̀ àwọn slip-on wà lóríṣiríṣi ẹ ti rí wọn tó gbogbo nǹkan la ní o. ọmọ ọkọ Yorùbá ni kó wá bá mi kó wá patronus mi o àbùdù má wà patronus mi o mi ìfàbùdù o mi ìpàbùdù o àbùdù kò má bá mi rajà o mo pe Títí Lọpẹ́ mo pe Ifágbèmí mo pe Fátókù mo pe Grace mo pe Tèmítọ́pẹ́ tá a bá wá rọmọ ọkọ Yorùbá tó wà ní Islam náà mo pè àmọ́ ṣé àbùdù elépè àná kọ àbùdù elépè o àbùdù elépè don't come to my shop o I no send you message o I no send you message don't come to my shop o àbùdù elépè ẹ ti rí àwọn bàtà gidi ni ẹ ti rí wọn bẹ́ẹ̀ yẹn I no kọ àbùdù elépè to come my shop o I no call you o antabeshit náà o lóríṣiríṣi ẹ bá wa fi ta lọ lọ́hùn sílẹ̀. gbogbo wa kò sọ máa tèmi o. ẹ gbọ́dọ̀ gbórí etí tẹ́ ẹ bá ti fi gbórí ẹ ní fi gbọ́ kankan lọ́jọ́ gbèǹdé àlùkìámọ̀ tẹ́ ẹ bá ti gbórí ẹ ní gbọ́ kankan mọ́ níjọ́ kí ló dé àwọn olórí dẹ̀ náwó fún yín ẹ̀ ń gbà. mo láìkì Ṣẹ̀fí mo dẹ̀ láìkì Pàṣọ mo láìkì Òṣùpá àti Màláìkà ọṣẹ Ọlọ́run ò bójú mi jẹ́. gbogbo olórí ni mo láìkì o àtàwọn olórí Islam náà torí wọ́n ní tálẹ̀ǹtì orí wọn pé làákàyè wọn ṣiṣẹ́ kálukú lórí tálẹ̀ǹtì ẹ̀ lò wọn ò jẹ́ kókó bá wọn. ẹ má fẹ̀sìn ní wá lára ẹ má bà ti wa jẹ́ orí wa ti pé làákàyè wa ṣiṣẹ́ ọbẹ̀ ètò lọ́ba adániwáyé ń tó bá adániwáyé fẹ́ wò ní ọkàn ni àwọn ò bá tẹ èèyàn jẹ àwọn ò jẹ èèyàn ká tó jẹ èèyàn. wọ́n ní kí lára àbàdàn ń ṣe níwájú ilé òkú wọn ńlá tani ìbàdàn ta ló lókun wọn ńlá. Don't do this if you do this haramu if you do that haramu kí ló wá dé ẹjọ́ ẹ fi mí sílẹ̀ Ọlọ́run ọba nìkan ló mọ̀ déédéé pò dìgbà tá a bá mú kan mọ́kàn ẹ fọmọ yẹ wá sílẹ̀ yẹ wá ní mí yẹ wá ní mí o ẹ ra mà yes ma. kí ló dé
tẹ́ ẹ bá ti ṣe léyìí báyìí haram. tó o bá ti sọ̀rọ̀ haram. tó o bá ti ṣe yìí haram. àná kan Olódùmarè ló kọ́ mi gbọ́n ìgbà fẹ́ ṣiṣẹ́ náà wọ́n ní kò dáa àfẹ́ kó ṣiṣẹ́ kò dáa kò bẹ́ sí mu àmọ́ ṣá ká máa jókòó sílé ká máa pa ọmọdé bí eku ẹ̀dọ́ bẹ́ sí mu. àwọn kan lè ti fọ̀rọ̀ ẹnu bẹ́ẹ̀ kó bá kò ṣiṣẹ́ lọ́dọ̀ ti tèmi. àánú lé wa bá àwọn tó kù díẹ̀ káàtó fún Ọlọ́run á tó fún gbogbo wa kò tí ì pọ̀ lọ́dọ̀ tiwa náà bọ̀ á dúpẹ́ lórí oore tọ́lọ́run bá ṣe fún wa. òjò náà mojú lẹ́yìn ni ó yẹ kí n sùn sílé ní kájẹ́ mo jẹ́ liability. iṣẹ́ mi lọ́kọ mi o. nítorí pé obìnrin tó bá ṣiṣẹ́ dáadáa lọ́kọ máa lọ. tó bá ṣiṣẹ́ tó wà á dúọ̀kì dáadáa tó ń lọ sọ́ọ̀tì tó dẹ̀ ń kówó délé ọkọ àyìn. bọ̀wọ́ tó bá ṣe pé kásùn kájí Enterprises Nigeria Limited tó yẹ pé ibi tọ́kọ bá fi ẹ́ sínú ọbẹ̀ náà ló ti máa bá ẹ. o lè mú 500 kó sọ́ di 1000. wàhálà ẹni tó bá máa lọ gbé wá bẹ́ẹ̀ ìyá láyé ẹ̀ náà máa fẹ́ lé ẹ. ṣe fẹ́ mọ báwọn ọkọ yín ṣe ń ṣe yín. àwa ti kúrò nípò pé kọ́kọ́ fẹ́yàwó lé wa ká bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ dáadáa kò jọ́ tí ò bá ti gbaṣẹ́ lọ́wọ́ títí wa. ìbí máa ń ròyìn o ìran náà dẹ̀ ń ròyìn. àsáwọ̀ òye wa lè máa rí tí ò lè sọ múrí kan di wàsó. mo dúpẹ́ fọlọ́run. ayé ọpẹ́ yọ ẹ bá fi ta lọ́lọ́run sílẹ̀. ẹ̀rù yín tó bá o ẹ̀yin tẹ́ ẹ kì náà ẹ̀rù yín tó bá o ẹ̀yin tẹ́ ẹ mú pàṣẹ ta lọ́lọ́run sílẹ̀ ẹ̀rù yín tó bá o. àwọn afọ̀gbọ́n wá sórí díẹ̀ mú mi wọ́n sọ pé wọ́n fẹ́ mọ̀ mí ẹ̀rù yín tó bá o. èmi ò fẹ́ mọ anybody nínú Islam ẹ̀rù yín tó bá o. àlàwò yẹn bá mi o. ìbàtà dùn bí yóò dùn ó. ẹránṣẹ́ gbà ní Ṣàngó. wọ́n ní bí bàtà dùn bí òdùn ẹ̀pọ̀ ní Ṣàngó. bàtà dùn bí kò dùn ó. bẹ́ẹ̀ ń lọ. ẹ̀yin àfa Ìlọrin abẹ̀yìn o ń tẹ́ fẹ́ gbọ́ náà ni ẹ bá fi ta lọ́lọ́run lẹ̀. ẹ bá wa bọ ọmọ oko. báwo ni bàbá mi ṣọwọ́ yá àmì Ọlọ́run mo ṣe. wọ́n rò pé táwọn bá kóbò mi lọ́tún kóbò mi lọ́sì bóyá màá fi program mi sílẹ̀ ọba dániwáyé ló rán mi iṣẹ́. ayé tèmi ẹ̀fọ́. ìgbà kọ́ lẹ́ni ẹ má bínú ẹ̀yin tèmi. èèyàn jí mọ́ ní mi ọ̀rẹ́ mi Akin. mo dúpẹ́ lọ́wọ́ ọba dániwáyé o tó jẹ́ kí ayé mi nítumọ̀ sí mi tó jẹ́ ń lò sẹ̀mí ìrọ̀rùn mi iná rẹ̀ bẹ́ẹ̀ ṣe rí mi yàtọ̀ sí ẹlẹ́yà kan ṣo tó jọ́rẹ̀ mi ló wà lórí profile mi yẹn. tọ́mọ ẹ̀ bá ṣèyàwó máa lọ bọ́mọ mi ṣèyàwó á lọ. àwọn èrò pọ̀ tó fẹ́ bá Ifákanyìnsọ́lá ṣe àmọ́ sẹ́mi ìráyè. àwọn kan ti ìgbà kọ ẹlẹ́yàbọ̀ lẹ̀ ń gbé àwọn fẹ́ sọ̀rọ̀ ayé àwọn fún yín àwọn fẹ́ ra wọn náà wọn mo ní problem tàjọ ní orí WhatsApp ọ̀nà méjì kì í ṣe pé mo kùwà débi pé nìkan fẹ́ mú mi tàbí nǹkan kan o àti ilẹ̀ tèmi lèmi ò tiẹ̀ ti fẹ́ mi ń fẹ́ mi kì í fẹ́ ni mi ń kọ́ rẹ̀ láti ilẹ̀ mi ni ẹ ṣe ìyá mi Àlàájà Àjọkẹ́ àṣẹ wọn náà jẹ́ àmà wá àná bó ṣe wà yẹn lọ́dọ̀ àwọn àfọ àkàntẹ́ bá náà jẹ́ wá wọ́n tún náà bọ̀ ni.
ajé awọ ẹ̀bọ̀ wọ́n ṣàfẹ́ gba èdè lẹ́nu ìran Yorùbá pátápátá kí ló dé kí ló fẹ́ níbo fóònù ọ̀ níbo kébi fóònù tó chájì mọ́ tí báwo lè bẹ̀ ẹ lọ chájì ẹ náà máa sọ yìí má pẹ́ o tá a bá tún dárúkọ orí wọ́n tún lẹ́bọn ó ṣe bàbá oko ẹ̀gbọ́n tiwa bàbá tiwa mo kígbe òòṣà ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní alẹ́ bọ̀lọ́ ìjagun abí lára wájú ẹkùn tó yẹkùn jẹ́ kiri gbẹ́rẹ́ níjà ìgbòho tó yọ tí kiri táwọn Fúlàní bẹ́ẹ̀ lùgbò. Mo kí aládò ọmọ mi tó ṣùọ God bless you. Mo kí Saidire ọmọ mi tó ṣùọ God bless you. Mo kí gbogbo ẹ̀yin ọmọ kan. Mo kí Ìbíyẹmí bàbá mi láti Benin God bless you. Mo kí gbogbo ẹ̀yin ọmọ kan nínú gúrúùpù káàkiri. A ní fojú sunkún ara wa. Oh, kí ló dé ẹ ti dojú prógámù lùsì. Mo ti sọ fún yín pé mi ń gbé kọ́. Mi ń gbé kọ́ ọ̀sẹ̀. Ẹ má wọrí tí mẹ́dẹ́lẹ́ lálẹ́ tí iná bá wà máa ṣe prógámù. Ayé mi nítumọ̀ sí mi. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ ṣé ó ná kọjá ṣé ó ná kọjá wàhálà tí wọ́n fẹ́ mọ̀ ọ̀díyà bá jọ pàkúrì gidigidi. Sójà lọkọ̀ Fákànyìnsọ́lá o. Ìgbé kọ́ Ọlọ́run bá wa ṣọdé ojú òní tì gbogbo nǹkan tó fi sílẹ̀ adé wa balayọ̀ ẹ̀yin àfà sákùlà asùmọ̀kúta sákùlà akàtìkáàtì. Ṣẹ́fíù tí wọ́n ń wí. Ṣẹ́fíù tí wọ́n ń sọ. Ṣẹ́fíù tí wọ́n ń pọ́nlé. Ẹni yóò bú mi dandan apọ́n mi lé. Ẹni ọpọ́n mi lé ò dandan ni kó bú mi. Mo wá pa gbogbo ẹ̀pọ̀ Àṣàbí. Èmi ni Fákànyìnsọ́lá tó ń sọ. Béèyàn bá kọrin ẹ̀ borí bá wú. Iṣẹ́ ló tẹpá ẹ̀mọ̀ṣẹ́. Bàbára fíà olówó gbogbo ẹ̀rọ ayé rẹpẹtẹ. Alálàwọ̀ ìkọ́ ta ló sọ pé kò sówó owó wà lọ́dọ̀ gbogbo wa. Ọlá ni ò kárí. Ẹ wo Yọmí ọ̀rẹ́ mi ò kó sórí. Ọmọ Yorùbá ní bára wa banújẹ́ ojú òní ti wà. Mo fàsìkò ìrántí bàbá wa Tinubu àpáta burú olóko dá sí. Ọ̀ríjìnà ọmọ ọkọ Yorùbá àsùnfọ́fọ́ ń tẹ̀fọ́n ní ọ̀rọ̀ kóòtù tó kọjá. Gbogbo àwọn bá fẹ́ dájọ́ wọ́n sùn pa ni. Bàbá Tinubu ẹ̀ fojú ẹ̀yẹn wòwò ebi ń pa wá ń lù yìí o. Ọ̀gbẹ́ni kan ti déwájú ṣọ́ọ̀bù mi láàárọ̀ yìí. Sàlámà lẹ́kùn ẹlẹ́ ọ̀rọ̀ pé mo kó sálámọ̀ jẹ. Kò mọ̀ pórí ìtẹ̀bí tipẹ́tipẹ́. Àìmọye oní sálámọ̀ tó ń bí sálámọ̀ jì sí ìfù èèyàn.
àìmọye ẹlẹ́sìn tó yẹ pé ó fẹ̀sìn ó mú yàn sanwó mú páàsì èèyàn sílẹ̀ ni ó sálámọ̀ mọ́ dáhùn lọ́wọ́ ọnú ni. ló bá dé. alámàlékún ẹlẹ́yà mo jáwọ́ nǹkan tí mo ṣe ó mú tepru táwọn fọ́níṣọ̀ máa ń lò yẹn ó gbé ó mú sọ́ọ̀kì sínú àpò wọ́n kọ̀ wò mo wò pé mi ò kú ìbáìsì fọ́níṣọ̀ kankan ó ní kí n jọ pé òun lọ sí ibì kan pé kí n fóun lówó mọ́tò kò sówó mọ́tò lọ́wọ́ òun èmi náà dẹ̀ ẹ̀ṣẹ̀ dé ṣọ́ọ̀bù ni mo ní mo ẹ̀ṣẹ̀ dé ni o ẹ ṣe kò ń kẹ́rẹ́ bóyá lóòótọ́ bóyá rọ́ torí ló jẹ́ káàmù òótọ́ èmi tó wá bá gan àánú la bá dúró ó wò mí títí ó fi sọdá ni àná kan béèyàn bá tẹ̀ ti lè sàlámọ̀ báyìí àfẹ́ kó gbogbo ayé wa fún àmọ́ sáni sórí wa ti pé kí kálukú di sálámọ̀ ẹ̀ mú. kéèyàn sálámọ̀ látẹ̀ ní lọ́dọ̀ láwọn tó bá wà la máa fún. ojú òní ti wà à ń ṣe sàrà à ń fọwọ́n tó yẹ ká fún ní nǹkan tó bá ti yọ àmọ́ sápẹ́tẹ́rì kan rò pé òun lè fi ẹ̀sìn kó mi lómi ọbẹ̀ jẹ láéláé àná kan ni ẹ dẹ́tì wọ̀ sí dẹ́ẹ̀nì ìyẹn ti lọ ó bá ìkórù gbọ̀rù kó dé wálà ní kó dé gbogbo èyí tó fi ẹ̀ ló ṣe kò jẹ́ àwa níbi táyẹ̀bù ti wá dénú ayé láéláé tó bá sálámọ̀ tó bá wà lásìkò ni a máa fún ẹ kì í ṣe torí sálámọ̀ àfipamọ́ ni nítorí náwó ń fowó ra yìí ni. wọ́n láláwo gbọ́dọ̀ pè mí láago bí ẹ ṣe bẹ́ẹ̀ ní fẹ̀sùn bẹ́ẹ̀ kọrinkọrin. bàbá ọkọ gbọ́dọ̀ wo ṣáàtì. àpọ́nlé tó wà lára rẹ̀ ọlárẹ̀wájú kò ní kúrò níbẹ̀ láéláé. tí bá ti fẹ́ ṣènáwó máa pe bàbá ọkọ tàbí pàṣọ tàbí òṣùpá tàbí màlẹ́kà tàbí sáfẹ́jọ́. ẹ̀yin tèmi á ṣàpè fún mi bí mi ti ẹ̀ náwó wọn mo jẹ́rìí ọmọ ọkọ Yorùbá. ojú òní ti wà Yorùbá ni mí Yorùbá nìran mi. bí iṣẹ́ wà yìí ẹ̀ lè fi búrẹ́dì komi lómi ọbẹ̀ jẹ mọ́ nínú ẹ̀sìn láéláé nítorí Jésù tiẹ̀ ti parí ọ̀rọ̀ sí pé ní gbogbo ẹni tí pọlọ́ ọ̀kan ní máa rí ìjọba ọ̀run wọ̀ ẹlòmíì wà tí ń ṣe pé kò ṣẹ̀ sí yìí. ẹ má wọ oríṣẹ́ fíìmù máa tó kèmí náà. ṣọlá kù kálẹ̀ èèyàn mi ni. àwọn tèmi aláwọ̀ kádọ́. olúwa ò ẹ bá wa fi talọ lọ́hùn lẹ̀ ẹ̀yin ògo Ìlọrin ẹ fi talọ lọ́hùn sílẹ̀ ẹ má wò pé nìkan ń bú yín ó yẹ kẹ́ ẹ mọ̀ pé lẹ́bù tẹ wà lẹ́nu wọ́n bú yín kẹ́ ẹ tó débẹ̀ ẹ tún débẹ̀ tán wọ́n kọ̀ntínú bíbú ṣé kẹ́ wá sọ pé gbàtí talọ lọ́hùn ò sínú Islam ṣé torí ẹ̀ lẹ́ ṣe ń ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àwọn èèyàn máa rò ó bọ̀ mọ̀ pé tó bá jẹ́ Islam ni ẹ̀ ní gbé nítorí Islam ẹgbẹ́ yín tó bú yín tó blackmail yín tó defame yín tó ṣe gbogbo ẹ̀ ti dọ̀rẹ́ padà ẹ bá talọ lọ́hùn náà ṣọ̀rẹ́ bọ̀ ẹ má lọ fi sọ́kàn pé talọ lọ́hùn máa gbà sílámù tó bá jáde o irọ́ mo jẹ́rìí. àṣà bíyà. ta ló sọ pé kò sí ijó wà lẹ́sẹ̀ gbogbo wọn. ta ló sọ pé kò sí ijó wà lẹ́sẹ̀ gbogbo wọn. ta ló sọ pé òsì jó àwa ń jó torí dùnú ni jó jẹ́ ijó ọpẹ́. aláìfákan ìsọ́nà náà bá mi ṣàánú ayé ẹ̀ àánú mo béèrè ojú òní ti wà gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi mo kí mo rí ilé àfiṣẹ́ tí ojú òní ti
ẹ̀yin àfà ìfẹ́ ló yẹ ká máa fi gbórílẹ̀-èdè yìí o sápá wà ń ta o ìṣègbè bá pé kó ti gbé kiri alẹ́ òun wálé ẹjọ́ kẹ́ wá pò bìbà ẹ mọ̀ pé ìkànnì ti jó yé wa pé something behind nǹkan yẹn tó àwọn òní ìjẹ́ ẹ fi ta lọ́nà sílẹ̀ ni fi ta lọ́nà náà ẹ Ìgbòho òòṣà ọ̀gá tíá ẹkùn ọkọ̀ Fúlàní alẹ́kọ̀ọ́ lẹ́yìn jagunlabi lára wájú ẹkùn tagiri gbére ẹ̀ níjà lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́ lẹ́yìn ọmọ Adéyẹmọ akọni òòṣà ọ̀gá tiwa bàbá tiwa èèyàn tiwa. àwa ti kó lẹ́ni tó ń wá collection o Ọlọ́run ló kọ̀ ní ètì èèyàn mọ́ Fákànyìnsọ́lá. Fákànyìnsọ́lá torí ẹ̀ ti pé táwọn bàbá ẹ̀ fojoojúmọ́ ṣàdúrà fún táwọn fojoojúmọ́ súre fún wọ́n ń fi Ṣàngó súre fún wọ́n ń fọ Bàtálá súre fún Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ omi ọ̀tà yèyé gbogbo ẹ̀rọ fi ṣe ṣàdúrà fún. ẹ wo ojú òní ti wà á nínú ohun tó sọnù bí òṣèbí ọmọ àánú ọmọ alẹ́ wa bá. gbogbo àwọn tó bá tún máa kọ́mẹ̀tì lẹ́yìn kìíní ẹ máa rí àbùkù tàbí ṣéèkì èpè ní. mi ì lè parí Abíọ́lá. àwọn ọmọ Yorùbá ń jí sọ̀rọ̀ mi wọ́n gba tiwa mi ẹ wo oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe jàre Fákànyìnsọ́lá ó fẹ́ relax díẹ̀ àánú ọba gbogbo wa gbé o akúpalẹ̀ mọ́ wọlé iléèwé o mo ti pa yín bá kádùn ìwé ní kẹ́ra o ẹ má kọjá àyè yín o ẹ wọ̀ pé sápá wà ń ta. àwọn èèyàn láìkè ètò ìní tó báyìí pé báyìí ní ká ṣe máa ṣe ẹjẹ́ máa mọ̀ àwọn láìfù yapa ká máa gbọ́ àdàbà máa kí odù Ifá náà Ifá o ṣé o èmi yìn babaláwo àyìnfá Ifá yẹn lẹ́dùnmáre Ifá o ṣé o èmi yìn babaláwo àyìnfá Ifá yẹn lẹ́dùnmáre. ṣé innocent lèmi ni àbẹ́mi jẹ́ náà àwọn ọmọ yín àbí mo jẹ́ náà wọ́n tẹ́ ẹ kọ́ ń kéwú ẹ wá rò pé tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ àlùfàṣà sẹ́mi ẹja kó gìrìgìrì kò ní ṣe prógámù àwọn ẹlẹ́bọ ló ṣe ń táwọn òyì ẹ̀wọ́ lẹ́yìn ṣe ẹ kàn wà máyà ẹ̀sìn wá ní kẹ́ni àti gbọ́ lọ́hùn gbọ́ àmọ̀pọ̀ náà ló pa ni òun ló ń jì mí àwọn èèyàn náà ń kì láti Amẹ́ríkà yìí àwọn náà máa tó travel àánú àdìgbò Ọlọ́run bá fi sínú àkọsílẹ̀ á ṣe é ṣe bí ó bá sínú àkọsílẹ̀ kọ́ ló ń bá wa kọ́ káwọn náà ti ègbó ká lọ ọkọ̀ àjà ọkọ̀ káwọn náà lọ kí ló ti ẹ̀ṣẹ̀lẹ̀ lùi kí ló ṣe lùi báwo ló ṣe ṣe táwọn àgbà lọ àwa fẹ́ lọ kọ́ ọpọlọ ni káwọn fi dá nǹkan kalẹ̀ sílùú yìí gbogbo èyí tẹ̀ lọ tó ṣe pé service interest ti yín nìkan lẹ gbá mú. àánú àdìde sí wa ojú òní tì wá èèyàn làwọn ń fẹ́ àférò ẹ̀yin àbùdù ẹ má bù mí bí o oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ́ ìbínú ẹ wò Fákànyìnsọ́lá kan fi káàṣì proof nígbà free ta lọ́lọ́run náà ẹ bá fi ta lọ́lọ́run sílẹ̀ ẹ dẹ̀ lè ní ẹ lè rò pé nǹkan kò lè pẹ̀yìn àti ta lọ́lọ́run pọ̀ lọ́la irú èmi ń sìn kọ́mọ tèmi fẹ́ má rì tàbó fẹ́ mú ìyàwó wálé kó wá lọ jẹ́ kan náà ẹ̀yìn àfáà yìí ló mọ̀mọ́ ẹ̀ wálé báwo lẹ ṣòro kó ṣe fẹ́ rí
ẹ̀sìn àlàáfíà làwa níná a máa forgive and forget forgive and forgiveness àbáwọn olóyìnbó ṣe ń sọ àwọn máa gbójú ni ẹ tètè fi ta lọ́lọ́run sílẹ̀ o ẹ mọ bọ́lọ́run ṣe kọ́ o ó lè dè lápá ọmọ wọn fẹ́ mú ìyàwó wálé ìsìn ó lọ jẹ́ àwọn àfa wa ní Ìlọrin tí wọ́n ń kọ́ wà ní kéwú ó lè jẹ́ àwọn ọmọ yín náà máa lọ fẹ́ o kó tó di pé a máa bẹ̀rẹ̀ prógámù àkọ́kọ́ tẹ̀ síra wa lójú náà pé kí ló ṣẹlẹ̀ lọ́dún báyìí báyìí ṣe báyìí ọlọ́run ò ṣàwálẹ́ni tó ń ránró táwọn ọmọ wa bá lọ mú ọmọ yín wá báwọn fẹ́ fẹ́ wọn àwọn ò ní fi àná sí wa a ò ní fi bà èní àwọn ọmọ yín jẹ́ bẹ̀bí ti ṣẹ́jú ẹgbọ́n kí ni wọ́n ń wí wọ́n ń bú mi lórí íńtánẹ́ẹ̀tì o. wọ́n bú mi ní ìgboro wọ́n bú mi. ẹgbọ́n tí wọ́n wí. wọ́n ní kinní kan ló jàjà ó lọ apá rẹ̀ ó pọ̀ ju tán lọ. wọ́n ní ṣẹ̀fíù ń kọrin. àmọ́ kò lè jó elégbè lẹ́yìn mi àwọn náà wá wí fún mi pé ọ̀gá wa ṣẹ̀fíù ẹ̀ la ó jọ. èkó ìlú wa ò ká kẹ́sàn kò lè jó déédéé sí ọ̀nà ṣáàmà mi ní tiẹ̀ o ṣáàmà mi ní tiẹ̀ o ṣáàmà mi ní tiẹ̀ o. ẹ wo ọjọ́ òní ti wọ̀ èmi tí ẹ ti bá làájì tó ṣáàmà mi ní tiẹ̀. ẹ ṣé mo dúpẹ́ gbogbo ọmọ ọkọ Yorùbá o ẹ bá wa pín ètò ìkáàkiri ẹ má gbàgbé bá mi subscribe sí YouTube channel mi Ẹlẹ́yà Yorùbá TV ẹ ṣé mo dúpẹ́ Ọlárẹ̀wájú you are blessed too. ẹ kí wọn ní Kàǹfàṣà èrò tó bá lọ sí èrò tó bá lọ sí ìlú Ìlọrin ẹ bá wa sọ fún wọn kàn fi ta lọ́lọ́run sílẹ̀ o. ojú òní tì yín jàre gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ sórí kínní iná ò ní tọ́wọ́ yẹn ẹ̀yin tẹ́ ń wò mí iná ò ní tọ́wọ́ yẹn ẹ̀yin tẹ́ ń lo love charge ṣí ẹ̀ tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ojú òní tì yín o nílò ń gbé sọnù bí ó ṣe bí ọmọ Ọlọ́run bá wa sọ ìgbàdẹ̀rọ o nítorí ara ni ayé ebi ń pà kò sọ́jà gan àánú la bá dúró ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́nìkejì rẹ tọ́jú rẹ ẹ ṣe àánú fún àwọn èrò ìpàkọ́ ọ̀gbọ́sùn tí orí ẹlẹ́gàn ló bàjẹ́. ilé epo òkè odò. God bless you all. ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mi ní wá yín tì wàláhì tún máa mórí àwọn alákatakí tí gbóná ni. bí mo ṣe sọ pé kí àwọn àbá máa private chat ni ó lójú àwọn àbá o nítorí mo náà wọn kan tó yẹ pé personal àbá ni wọ́n torí wọ́n pé tó tó ọmọ ọkọ Yorùbá. àwọn bàbá àgbàlagbà àbá kan. àwọn bàbá àgbàlagbà àbá kan máa ń ṣe àdúrà fún mi wípé mo ti ẹ̀ lè proof ara mi pé ọmọ ọkọ Yorùbá ni mí pẹ̀lú bí mo ṣe wà nú ẹ̀sìn. pé mo lè proof ara mi wọ́n kí mi wọ́n yìn mí nítorí pé èmi nífẹ̀ẹ́ ràn mí ni. ẹ ṣé mo dúpẹ́ mo nífẹ̀ẹ́ ràn mí ni kí ló fẹ́ mú mi tí màá máa fọwọ́ bo ìran mi lójú tí màá sọ pé ìran ẹnìkan ló dáa ju ìran ti tèmi lọ láéláé. Olódùmarè ló mọ ohun tó gbà lérò kó tó ṣẹ̀dá Yorùbá àmọ́ ṣé wọ́n wá ṣe kí ni wọ́n fi wàsó gba dọ́là lọ́wọ́ wa. ní àná kan kò sí òkú kan tó máa kú tí ò tí ì darúgbó kùjẹ́kùjẹ́ Yorùbá wádìí bó ṣe kú. ìgbà tẹ́sì dé wọ́n ní pé ká máa ní àmúwọ́ Ọlọ́run ni wọ́n wá ń ṣèkà lọ rẹpẹtẹ nítorí pé ẹni tó pààyàn tó pani ní padà tá a fi dàpá padà kò ní í jẹ́ kíkà ẹ̀ pọ̀. ẹ wo ọmọ tí wọ́n mú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó fọ́ nǹkan mọ́ bàbá tó bí lórí ó fa ẹ̀pọ̀n bàbá ó fọ́kọ́ bàbá lọ
kí ló fẹ́ lọ fi ṣe olóhùn lọ fi ṣoògùn owó ṣé ẹ rí ibi tá a ti bára wa ṣé ẹ rí ibi tá a ti bára wa ọlọ́run ọba tó ti tó sì láyé ẹ̀ ni ṣé à ń lọ kírun mọ́ṣáláṣí à ń lọ ṣọ́ọ̀ṣì òun gan lẹ̀ sí pé bá pé à ń sin lọ́hùn ọba tó ń sìn wá ọ̀gbẹ́ni lọ́tà nìyẹn ṣe kó o dẹ̀ lo ìfẹ́ kó o ní humanity pẹ̀lú gbogbo sẹ̀mí tó bá fẹ́ lò ìfẹ́ lọ́ba mi béèrè lọ́wọ́ gbogbo wa ní ìtí gbogbo òjẹ̀sìn ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá yẹ ẹ mọ̀ pé ẹ ti fi tíyàn ti fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ ti fi kọ́ bọ́pọ̀lọpọ̀ èèyàn tí ò kéré rárá àbímà ẹ ṣe màámi ẹ ti fi kọ́ bọ́pọ̀lọpọ̀ èèyàn àwọn èèyàn ò fẹ́ help àwọn tó wà ní Islam mọ́ òun ló fi jẹ́ pé bẹ́ẹ̀ nìkan bá wá sórí DM tó bá ti sọ̀rọ̀ kan bá ti lọ wo profile yẹ tí n bá lọ rí pé bóyá ó kọ súnà tàbí ó kọ àbùdùkiri kan tàbí mo ti ẹ̀ lọ rí fìlà lórí ẹ̀ lásán tí mo ti lọ rí symbol Islam yẹn máa jápa ni o nítorí pé inú ò ṣe fi mọ̀ wẹ̀dà inú ò ṣe fi mọ̀ wẹ̀dà inú ẹ̀ẹ́dà ò dàbí òde ojú ò ṣe fi mọ̀ wẹ̀dà inú ẹ̀ẹ́dà ò dàbí òde tẹ̀bárẹ́ nìyàn kẹ́ máa sá lọ bó ṣe wàánú àfa ló wàánú pásítọ̀ ló dẹ̀ wàánú ṣẹ̀ṣẹ̀ náà nítorí pé àwọn ọmọ àlénú ṣẹ̀ṣẹ̀ náà ti dàgbà àwọn náà ń ṣẹ́fá fáwọn àwọn ẹlẹ́sìn míì torí owó ẹ̀yin náà lẹ̀ ń tà wá fún wọn ẹ̀yin ọmọ àlè tẹ́ wà nínú ẹ̀sìn Yorùbá ẹ̀yin ọmọ àlè àṣírí gbogbo yín máa tú ẹ mọ̀ dájú tẹ́ bá ti lọ kọ́lẹ̀ kankan sórí tẹ́ kó sọ́rùn ẹ máa sọ pé ẹ̀yin ló lú àwo òbí kan ẹ̀yin ni kinní kan òbí kan tọ́lẹ̀ yìí pé ẹ̀fú ẹ̀ṣòkòtò tí ò nókùn nìyí àgbọ̀ òfìfo babaláwo kì í dún yànmùyànmù kì í dún yànmùyànmù o mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ń fi oògùn ìwòsàn sílẹ̀ fáwọn èèyàn àáfàá kan gbogbo mo láìkì àáfàá yẹn gan torí pé gbogbo nǹkan tó máa ń polówó ó ti ní ìtẹ́mi gan ṣe fún ara mi nínú ẹ̀ àáfàá ẹlẹ́ṣin ògo àbẹ̀ ẹlẹ́ṣin lọ́yẹ́ ni ẹlẹ́ṣin ògo náà ni àáfàá yẹn máa ń mú páàsì gidi sílẹ̀ fún yàn wọ́n sọ kí ní romantics ẹsẹ̀ kan máa ń ro mí tí n bá ti rìn ẹ mọ̀ pé rìn níṣẹ́ mi bóyá mo lọ sọ́jà kí ní yẹn tí wọ́n sọ báyìí àáfàá kan náà tún sọ kan lọ bá wọn àáfàá kan náà tún sọ kan àwọn ń ṣe dáadáa ẹ wá wẹ̀yìn ẹ̀yìn kan ká ẹ máa búyàn lórí íńtánẹ́ẹ̀tì ni ká ẹ máa ja ni wọ́n tún máa dọ̀tí gbogbo bàtà yẹn wo ká ẹ máa búyàn ni kí ló dé ẹ jẹ́ ká fìfẹ́ lò sáìsì wo lẹ̀ ń lò ẹ sáìsì náà nìyẹn sáìsì wo dọ́kọ sí yẹn ok torí wọ́n kọ sáìsì sí òdìtámì o so ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ojú òní tiwa ẹ wo àwọn àfáà lóríṣiríṣi lórí íńtánẹ́ẹ̀tì àwọn kan sọ pé fáwọn ọmọ geography àfáà kan ti bọ́tọ̀ ó ní mo fáwọn ọmọ geography gbogbo ọmọ ọkọ Yorùbá ni bẹ́ẹ̀ mi ṣe wà yìí ó lójú nǹkan tẹ́mi program ẹni tí mò ń wò mò ń ṣú ẹ̀ dànù ni torí bẹ́ẹ̀ tí ò bá gbọ́yìn kì inú ò ní bàjẹ́ mi ì ní gbọ́gbọ́ púpọ̀ mi ì fàyè sílẹ̀ lórí pé kí n máa gbọ́gbọ́ kúgbọ́ so ojú òní tiwa gbogbo ẹ̀yin ọmọ ọkọ tẹ́ ẹ wà nínú Islam tẹ́ ẹ já àfa ojú òní tì ẹ̀yin ọmọ àlè náà tẹ́ ẹ dẹ̀ wà tó ṣe pé ìṣẹ̀lẹ̀ wá láti tá méjì ìran oníran tá méjì ẹ̀sìn ẹlẹ́sìn ojú máa tẹ̀yìn ni kò sí báyìí fẹ́ ṣe nítorí pé ètò Ọlọ́run ti parí lórí gbogbo wa lákúndínù kùtí lárúbáwá sọ wálé yẹ̀dínì ó ní ẹ̀sìn tí ń fún tiyín tiwa fún tiwa ó ní tẹ́ ẹ bá bú ẹ̀sìn tiwọn tọ́ bá máa bú tiyín ó máa dùn yín ṣe ti ráyé ẹ bá fi ta lọ́lọ́run sílẹ̀ ojú òní tiwa o Ọlọ́run o ọba Olódùmarè adúwẹ́pá àrítè ní ṣe nírọ̀rùn o ẹ fún wa ní mi ṣe nírọ̀rùn gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá àríró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ojú òní tiwa o ire lójú owó rí lójú gbogbo a máa rí fún ìta lọ́lọ́run náà ẹ bá fi ta lọ́lọ́run sílẹ̀ o ẹ jẹ́ gbégbé ayé rọrùn ẹ jẹ́ gbégbé ayé àlàáfíà ẹ ti gbọ́
ojú òní ti wà ọ̀rọ̀ kì í mì nínú àgbà àṣìṣe ìtókù sínú náà ẹ bá fi ta lọ́lọ́run sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ support mi Olódùmarè á bá mi fún yín ní full support gbogbo ẹ̀yin tẹ́ ẹ ràn mí lọ́wọ́ Olódùmarè á bá mi ràn yín lọ́wọ́ ẹsẹ̀ ń ro mí ni o torí mo dúró ṣe program gbogbo ẹ̀yin tẹ́ ń lo tẹ́ ń share tẹ́ ń love ojú òní tì yín àní wá yín tì gbogbo ẹ̀yin tẹ́ dúró ti Fákànyìnsọ́lá Ọ̀ṣúnnìkẹ́ Olódùmarè á bá mi dúró tì yín yèyé á dúró tì yín yèyé Ọ̀ṣun á dúró tì yín ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyè àjọ awẹ́dẹ́ kó tó wẹ mọ́ màmá kò fóṣì nìyẹn màmá aláàánú màmá tó ṣe pé ń dúró tọmọ nígbà gbogbo ni so èmi ọmọ bó ṣe já lọ́dọ̀ títí ẹ tí ò bá dúró tiẹ̀ wọ́n bá dúró tiẹ̀ wàhálà tiẹ̀ ni ẹ̀ so àwọn ìyá tiwa ńlẹ̀ Yorùbá nìyẹn ẹ lọ gbọ́ ìṣirò Ọ̀ṣun dáadáa abiyamọ ni abiyamọ tó máa ń ra gàbọ ọmọ ẹ̀ báyìí tí ò fẹ́ kí ni rábà so bẹ́ẹ̀ ti Yorùbá nìyẹn ẹ̀yin náà ẹ lọ wá ìṣirì tí yín mọ̀ kí kálukú lọ wá ìṣirì ìran ẹ̀ mọ̀ so kò sí wàhálà táwọn bá ná ọmọ Ọ̀ṣun là wá ọmọ Ọ̀rúnmìlà ni wá ọmọ Ọ̀fà ni wá ọmọ Ṣàngó ni wá ọmọ Ọya ni wá ẹ̀yin náà lọ wá ìṣirì tí yín kẹ́ ẹ máa pera yín bẹ́ẹ̀ so Yorùbá ni mí Yorùbá nìran mi ọba dániwá yóò ní fi wá sílẹ̀ ní kú ṣáájú kú gbogbo ẹ̀dá tó bá lóun fẹ́ fayé hàn wá Olódùmarè á fi ọ̀run hàn wọ́n ní kíákíá ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billahil azim la hawla wala quwwata illa billahil azim la hawla wala quwwata illa billahil azim ẹ ṣé o ire lójú owó rí ire lójú gbogbo wa máa rí o Ifá o ṣé o èmi yìn babaláwo àyífá Ifá yẹlẹ́dù àwọn ọmọ mi láìkí orin yẹn bí Ifá o ṣé o èmi yìn babaláwo àyífá Ifá yẹlẹ́dùmarè ojú òní ti wà fún àǹfààní ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ kan tàbí méjì ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mi so tẹ bá fẹ́ ṣe voice note kó má gùn jù kó jẹ́ ṣókí ó ti yé mo nífẹ̀ẹ́ gbogbo yín o Olódùmarè á bá mi fẹ́ yín o ẹ ṣé gan ẹ bá mi pín káàkiri ó dàbọ̀ ire.